Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Bàbá wa Sheikh Natajul Adabi tí wọ́n lo ìgbà pẹ̀lú bàbá wa Ọlọ́run foríjì mi nítorí àwọn ọmọ ilé ẹ̀kọ́ ni bàbá wa Sheikh Ahmad bin Abi Bakri bàbá wa ìkókóró ní jẹ́bẹ̀ Sheikh Ahmad bin Abi Bakri Sheikh Tajul Adabi àwọn kúrò láyé nìsí ó di 87 years. أرى الخلق يمضي واحدا بعد واحد فيا ليتني أدري متى أنا ماد. gbogbo tá a lọ wọ lókèrè nbẹ tó sì wà lórí tá a fi máa rántí Ọlọ́run ẹ dákun àwọn ọmọ Ìlọrin bàbàrà tí ń bẹ lọ́wọ́ wa ọlọ́mọdé ọbọ̀ o. Àmín. ẹ má jẹ́ kí wàhálà ayé kó gbà lọ́kù lọ́wọ́ wa. nínú ilé tá a wà yìí mo wí mí àfihàn mí àlọ́dọ̀ àwọn yòókù mi. alhamdulilayi astaghfirullah. la yujadu li khairu illa fi ma'adini wa sharru haythu talabta sharra mawjudun. ńlọ kàmáńsà ńlọ kìnnìkan. لا يوجد الخير إلا في معادنه. لا يوجد الخير إلا في معادنه والشر حيث طلبت شر موجود. إنه لما وهي معدن من معادن الخير. الله أكبر. نلوني تنوكت نولي باو. لا يوجد الخير إلا في معادنه. ó lè rí dáadáa kẹsẹ̀ láyé àbúkọ́ ọlọ́ àyè tí dáadáa ti pilẹ̀. لا يوجد لي خير إلا في معادنه والشر حيث طلبت شر موجود. àbáríjẹ wà ìlàmú ọ̀lápọ̀ ńlọ yídì ńlọ sàlúà yíṣẹ́ kínní kan ibi béèrè onípamọ́ni dáadáa ti pilẹ̀ tí lọ ní ẹ̀dá báyìí máa dànù ní mi máa dín ní láàrin. 1930 ni bàbá nù lẹ́nì àfáàgbà ni wọ́n ń kọ lẹ́tà táwọn ọlọ́run o gbogbo àforíjì rẹ àtàánú rẹ bá wa sí fún bàbá Lágége. Àmín. àtàwọn méjèèjì tó bí wọn. Àmín. La yujadu li khairu illa fi ma'adinihi wa sharru haythu talabta sharra mawjudun. wòye ìjẹjọ mo wà ní Ìfọ̀yín mẹ́yọ̀ wọn àbí òun lọ wá pàdé wa ní ti Ìfọ̀yín mẹ́ẹ̀ ni wọ́n pè mẹ́ẹ̀ mo lẹ́rìn rẹ̀ wá pè bẹ́ẹ̀ lu wa lọ. La yujadu li khairu illa fi ma'adinihi wa sharru haythu talabta sharra mawjudun. àfọwọ́n ni gọ́fìnà ti Ìfọ̀yín nígbà àwọn tó wá là ń lọ sí Sàkété ó tún wá lọ fi wá lé mẹ́ẹ̀tọ̀ òun lọ́wọ́ mẹ́ẹ̀. La yujadu li khairu illa fi ma'adinihi wa sharru haythu talabta sharra mawjudun. àwọn ọmọ wọn sọ mọ́dásá ìdí àfa àwọn Lágége là wáyé o kẹtù. Ọlọ́run gbogbo tí bá jẹ́ láìfí ẹ̀yìn kò lè mọ̀ ní lókù bí bàbá Lágége bá nìkan yẹ́kùn yáàfin wọn fà lẹ́kùn ọ̀pá.
آمين inú àlìjẹ́nà àti ìyá àwọn àti bàbá wọn kí wọ́n wọ̀ ní àlìjẹ́nà. آمين أبا أبو أكرمكم الله. gbogbo wa lálẹ́ àlùbáríkà. آمين. bàbá wa nínú ilé nìyí Sheikh Ahmad ibn Abi Bakr rahimahullah ta'ala 1930 tí bàbá wa ti jẹ́rìí ọba jẹ́rìí òun náà yóò pé. Anabi Muhammad sọ̀rọ̀ kalẹ̀. sallallahu alayhi wa sallam. Anabi ni a'maru ummati bayna ma bayna sittina wa sab'in. A'maru ummati bayna sittina wa sab'in. gbogbo ẹ̀yin ìjọ mi họ́ọ̀bì yín gbogbo ọjọ́ tẹ́ máa lò láyé láàrin 60 sí 70 ni. Allahu akbar. ẹ̀ lè kọjá yìí o ẹni ọba kọjá 70 ọlọ́kan mọ́ ni. أبناء عشري تواصوا لي خير فيما بينكم. آمين. ọlá inú ilé àlùbáríkà yìí. آمين. àbábọ̀ wúfì. أنكم الله. inú ilé tá a wà yìí bàbá wa ti jẹ́rìí ọlọ́run ní káwọ́ ọba wọn láyé bí wọ́n ti wá dàgbà tó ní 70 years wọ́n lò láyé. أبناء عشري 70 years wọ́n lò láyé. wọ́n bí bàbá àgbà àlí bàbá àgbà ọba ti jẹta wọ́n bí ọlọ́dún kan ni wọ́n jọba 1929 lọ́ba àjẹrí. أبناء عشري سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله آمين. أبناء عشرين تواصوا الخير فيما بينكم فالخير لا شك عادة من الصغر قد كان فالخير لا شك عادة من الصغر قد كان أبناء 20 جدوا واستغفروا شبابكم ما دام غسل الشيبة لكم رتب رباني يا ابن 30 بادر بالمتاب قريبا بادر بالمتاب قريبا
bí tètè máa túbá bó bá ti gbọ́ pé mami bọ́tọ́ bọ́ númẹ́rọ̀ ní sìn ó ti tó 30 years sì máa tara nítorí ti ṣe fọ́lọ́ máa lọ túbá yìí. بادر بالمطر قريبا تاتي المنايا بغتة láì pẹ́ ikú jẹ́ náà mọ́. وتحرم المكان وأنت ماذا أذرك اليوم يا ابن الأربعين ìwọ́n tó ọlọmọ ogójì ọdún láyé kí làlùyẹ rẹ tó kí lọ fẹ́ fi fọ́lọ́hún. قد بلغت أشدك فاستبق إلى الإحسان. àtàyè bùrú àṣùjà wúkọ́. níbo ti lọmọ ogójì ọdún ni máa palẹ̀ mọ́ kí ló fi fọ́lọ́hún. قد بلغت أشدك فاستبق إلى الإحسان. أبناء ال50 هذا وقت الرجوع عن الزلل. ọmọ ọdọ tọnu ọ̀n bẹ́ẹ̀ máa mi mọ́tọ́ ó sì bá sàtúkẹ̀tì rẹ olùkọ́ ti. هذا وقت الرجوع عن الزلل. padà kó mi tó bá ti ṣe ọ̀dà ọ̀n padà má kí á mọ̀ nù. وليس بعد الزيادة شيء سوى النقصان. bí nǹkan bá ti pẹ́ yóò dínkù lókun. أبناء 60 كونوا من المنون على حذر فما أحد قد يعطى من المنون أمن. àbùnà sì tí náà ìwọ́tọ̀ wá di 100 ọdún láyé. كونوا من المنون على حذر wọ́n fura pé gbòde. فما أحد قد. àfa ànábì ní àmàlù ummati. بين 60 و70. ẹ̀yin ìjọ mi ẹ má tẹ̀ra alẹ̀ ẹ̀ ní lójú 60 àbí 70 lọ. ó sì palẹ̀mọ́ ìpalẹ̀mọ́ gbọ́ lọ èkó lọ mọ́kà kọ́fà kí ni fìlẹ̀ ládùúgbò tí wọ́n máa sọ. أبناء 60 كونوا من المنون على حذر. máa fura pé anytime ikú mọ̀ lédè. فما أحد قد يعطى من المنون أمان. أبناء 70 ẹnà bá tẹ̀ wá di 70. أصحاب الشيب فما بقى للزرع إلا حصاده. bí irúgbìn bá ń tó bẹ́ wọ́n bẹ̀ náà ni. فما بقى للزرع إلا حصاده. ká bẹ́rùgbìn náà ni wọ́n ní ọkà yìí ti tó bẹ́ẹ̀ yẹ́gà yìí ti tó bẹ́ẹ̀. وينشر الديوان. ẹ̀ẹ̀márùn ni kúndọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lójúmọ́ sọ́kẹ́lẹ́ yìí kẹ̀tì yá ẹ̀ẹ̀márùn ni kúndọ̀dọ̀ ẹnìkan. يا ابن 80 ìwọ́tọ̀ wá gbìyànjú ọlọ́run wa ni odi 80 àbábọ̀rọ̀ wúfi. أكرمكم mo ní الله. bàbá wa jẹ́rìí نعم. ọ̀ọ́bì èmi mọ̀ wọn. أنكم الله. ẹ bá ń pẹ́ ṣéwù. شيخ. àwọn ni wọ́n sọ mí di kí n máa gbélé ọba àdàgbà. أنكم الله. bàbá wa jẹ́rìí 70 years ní gbogbo ọjọ́ ayé wọn wọ́n di 29 years wọ́n jọba. الله أكبر. ẹ̀ ń gbọ́. يا ابن 80 قل لي في الدهر ماذا تنتظر. sọ fún mi ìwọ tó wá gbọ́gọ́rin ọdún láyé kí ló kú tó létí kí ló kú tó kí ló fẹ́ dà. قد هان وقت رحيلك àsìkò orí àjò láti dé. وشالت الركبان. قد هان وقت رحيلك وشالت الركبان. أبناء 90 فوزا. mo ní dúró bẹ́ẹ̀ ni. أكرمكم ẹ̀nà wà di 90 láyé 90. فوزا. قد كتبت توقيعكم من ربكم بالإنابة حقا nígbà وبالغفران. tó di 90 ni máa sunkún lọ́kùn. قد كتبت توقيعكم من ربكم بالإنابة حقا وبالغفران. من ربكم بالإنابة حقا وبالغفران. يا ابن 100 أنا وكيتك فما بقى لك من عمل إلا التوجه إلى الله ẹ̀ ń gbọ́ báyìí. في السر والإعلان. قد هان وقت رحيلك فقم تجهز للسفر. ẹ̀ ń gbọ́ abáni kó ndélẹ̀ máa padà máa rìn àjò. تجهز للسفر àwọn ilé yóò dárò lọ́jọ́ kan. وحصل الزاد وإلا تبقى عليه ندمانا.
pèsè lọ́wọ́. حصل الزاد hasili sada. وإلا تبقى عليه ندمانا. bàbá wa ní àyí Sheikh Ahmad bin Abi Bakri. bàbá wa jẹ́rìí wá ní wọ́n fún wọn lẹ́wù. أكرمكم ẹ̀wù tí wọ́n yẹ sọ́dún léyà. نعم. ebe nǹkan ló tàn. bàbá wa. يا ابن المئة afa Brahuvi. أكرمكم الله. afa lẹ́ni ọba wa dọ́gọ́rùn ọdún láyé. أنا وكتوك فما بقى لك من عمل. أنا وكتوك àtùkò láti tó. فما بقى لك من عمل إلا التوجه إلى الله. mo pàdé bàbá kan ní wọ́n ní bàbá kan fẹ́ mọ̀ wá l'Ógbómọ̀ṣọ́. wọ́n pè ní bàbá Sàwọ́nyìn ní Sàwọ́nyìn ilẹ̀ Ankara ilẹ̀ kan ní jẹ́bẹ̀ l'Ankara 1957 lèmi sì kó l'Ankara 57 lèmi kó l'Ankara. wọ́n ní bàbá yìí ní Sàwọ́nyìn bàbá ọwọ́ agbẹ́jú bàbá Sàwọ́nyìn wọ́n á ló lóun fẹ́ mọ̀ wá àwọn jàmáà wá sáfọ́ọ̀sì wa pé ká lọ kí bàbá náà. àwa dọ́dọ̀ bàbá náà ó ní mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ ẹni èmi ọ̀wá máa bọ̀ rẹ báyàn sí Ìlọrin mo ti kéwù nígbà wọn náwó ẹyọ owó tí wọn fi rúbọ ní owó kan ó tí wọn fi gbó wà láàrún nígbà náà ni nígbà mo kéwù lọrin bàbá náà lò tó 130 years kó tó kò láyé òun lọ́wọ́ gbogbo fámìlì rẹ̀ sí Islam. La ilaha illallah. olóyè ọba Ṣọ̀ún tòní ni Ṣọ̀ún wá ní bàbá ẹ mọ̀ wá fádà mọ́ gbogbo tẹ bá fẹ́ ẹ máa sọ àmọ́ yanjú ẹ̀. mo wá délé ìròyìn fún bàbá wọ ọba tòní ọlọ́mọdé ọlá rí ọmọ sọ bàbá tọ́sán ọba ní Abdulrahim mú ní náà ó ní ẹ má jìnnà sí bàbá ni ẹ máa lọ kí gbogbo gbà nítorí àwọn wò lára ẹ tẹ ẹ sọ di bàbá yìí. Allahu akbar. abáwòrán wúfi. Ya ibn al-mi'a mo gbọ́. ana wakituka وما بقى لك من عمل إلا توجه إلى الله ìwọ tó ọgọ́rùn ọdún aláyé. سر والإعلان. kò sí tó máa padà mọ́nú bá mi kí ẹ jáde lónìí ni. إلا توجه إلى الله Ọlọ́run nìkan ni ó dájú kọ. في السر والإعلان. Ọlọ́run afábùrà wúfi. أنكم الله. bá ti máa rí lọ bá ti máa lọ lọ́kọ̀ọ̀kan náà nù. bàbá wa níyà yìí tí ọdún iléyà ń bọ̀ tí bàbá wa Sheikh Abdulkadiri yóò ṣe tẹ̀lé شيخ afábùrà wúfi. أكرمكم mo sọ fún yín نعم. mo ní wá sínú orin ni أنكم الله. bàbá wa oníyàbùnà kíni عبد القدير ìsàlẹ̀ kókó Abdulkadiri ọwọ́ náà àfa ṣẹ́ṣẹ̀dá Abdulkadiri. عبد القدير وهذا الاسم منفتنا. fatina la òun fàáyìlà ni máa ń fatina ò ní bí máa ń fatana. عبد القدير وهذا الاسم منفتنا. يعلم بأن اسمه قد طابق الشانا. عبد القدير وهذا الاسم منفتنا. يعلم بأن اسمه قد طابق الشانا. bí bàbá wa kò ní tí ń ránṣẹ́ kí sálámà Ayuba àjọ kìí ṣe kékeré nínú ilé ọba ni Ayuba bí bàbá tó ní tí ń rán Ayuba ń sẹ́wọ̀n Ìdírísù ní bàbá àtijọ́ níná Ìdírísù ní bàbá wa ní wọ Ìdírísù àfa àkókòrò ẹ̀wù tí ó mú lọ ìdí wa lọ gbé fún. Abdul Kadiri. abábọ̀ wúfi. Anakumullah. àfa àwọn níyà yìí àfa ṣíṣe. kágani abábọ̀ wúfi. Akramakumullah. ọgbọ́n tí àfa yìí. Jásíbù rẹ̀ ló gbé wọn.
عبد القدير وهذا الاسم منفتنا يعلم بأن اسمه قد طابق إليك ورثت مجدا وعزا ثم حلمك من أجمل وبمني ورثت مجدا وعزا ثم حلمك من أجدادك الصالحين خذ وجبيا àfààní wọn ń dákọ. أني زبير بن عبد للسلام أبوه عالم بن جنتا ذاك بشيرا يا ربي على إلهي سد فكر أمور والفاكر يحدث بين الناس شنئانا والفاكر يحدث بين الناس شنئانا أنكم الله. نعم. àfa wàlíyà yìí ni wọ́n wí bẹ́ẹ̀ fún bàbá wa Sheikh Abdulkadir ọwọ́ ni yabna al-Kadiri. Abdulkadir. Kadiri. وهذا الاسم منفتنا orúkọ tí mo lákọ yìí ẹ̀nà bá ronú sí tó gbọ́n tó ní làákàyè. يعلم بأن اسمه قد طابق الشانا ọkọ ní ṣe déédéé púpọ̀. ورث مجدا Sheikh Abdulkadiri warith majidan ojogún títóbi yìí ni. وعزا àti kíkẹ́ tó ọgá yìí. ثم حلمك من أجدادك الصالحين خذه àwọn تبيانا bàbá rẹ jọ̀hún ibẹ̀ ló ti jogún dáadáa yìí. bàbá ní ìní wí bẹ́ẹ̀. أني زبير àwọn tí wọ́n ń pè bàbá fún ọ Sheikh Abdulkadiri ọbẹ̀rẹ̀ Zubairu بن عبد للسلام ọmọ Abdulsalam. أبوه عالم بن جنتا ذاك بشرانا وعالم بن جنتا ذاك بشرانا. àti ṣé wàá ní múlì jàǹtà bàbá tó bí ṣé wàá ní jàǹtà. Allahu Akbar. wúrọ̀ dájì nígbà tí ń lọ sí mọ̀mọ́kọ́ yìí lọ rí. Rejal. mo lọ Ní Sokoto. mo wá ń darí ìbò mi ni mo ẹja àyà gbáǹdù ẹja wo mi ilé tí ṣé wàá límì ti jáde tí àlùbáríkà fi wá hàn lọ ní báyìí. أني زبير بن عبد للسلام أبوه عالم بن جنتا ذاك بشرانا وعالم بن جنتا ذاك بشرانا وعالم بن جنتا ذاك بشرانا وعالم بن جنتا ذاك بشرانا يا ربي أهل إلهي سد فكر أمور سد فكر أمور òsì òní kayí. يا ربي أهل إلهي سد فكر أمور òsì tó bá fẹ́ kọ ìyẹn ara lọ ni ọlọ́run ó di gàgẹ́ kò ní jọ wá. يا ربي على إلهي سد فكر أمور والفاكر يحدث بين الناس شنئانا والفاكر يحدث بين الناس شنئانا. òsì máa dá kórìíra alẹ̀ ni bẹ́ẹ̀ nìkan bá ní dánìkan ò ní wọ́n sì máa kórìíra ara wọn bọ́sọ̀rọ̀ yóò jọ pàbó ni wọ́n bá wí àfa wa ni ọlọ́run. يا ربي أهل إلهي سد فكر أمور والفاكر يحدث بين الناس شنئانا والفاكر يحدث بين الناس شنئانا. أكرمكم الله. ọba àjẹni ni ṣé wùwà ni bàbá nìyẹn kọ fún lè ṣàdúrà nítorí pé ọgbẹ́ òwúwa fún wọn ìdírísù rẹ ni wọ́n fi rán kèsì sọ́kí sálàmọ̀tò ní o sọ́kí sálàmọ̀tò ọlọ́run jù wọn náà dàgbà kó la kọ́pẹ́ náà. àmín. àmì èmi ọ̀hún dájọ́ ṣé kékeré lé ọba ọkọ̀ wàá jù mí lọ ń bẹ̀ nísìnyí ni yàrá tí sì ń gbé nísìnyí èmi ní ń gbé bẹ̀ ń jọ òun
kódà ọ̀rẹ́ mi kan yẹ Salimọ́nà ọ̀la ló ń gbé ńbẹ̀lẹ́gbẹ̀ mi ní. ṣéwù. ọ̀rẹ́ mi ti wí yìí kínkínní báyìí ni kẹ̀kẹ́ ní ìbùwálé kéwú ọlọ́mọdé kẹ́kẹ́. Ya Rabbi ala Ìlọrin sudda fakirahum والفاكر يحدث بين الناس شنئانا والفاكر يحدث بين الناس شنئانا. bàbá wa jẹ́ ẹni náà bó ti lọ ayé tó gbádùn ẹ̀ àti oníwàrí ìsàmójídá àti sùúrù gbogbo ẹ̀. وعزا ثم حلمك من sùúrù rẹ wọ bàbá yìí lórí àwọn bàbá. أجدادك الصالحين خذ وجبيانا أكرمكم o ti الله. dáyé bí wàláyé o ti dáyé. أنا Yasin. bàbá kìnnìún jí mọ̀ tán jẹ́ àpẹ́. àwa ṣe bó àmọ́ tàwí. àwa èmi ò dúró wọ̀n ọba o èmi ò wọ ọba kí n tó lọ lé o. الله أكبر. àwa lọ dúró àmọ́ láti alágbé awúsẹ ìsàjíà lọ́wọ́ wọ ọba títí ó ní sẹ́wọ̀ Abdulkadir ọwọ́ akí ọba òkè ọba lọ ó ní ìdànkúrí káṣí kàkọ́ wa bá àlèkálẹ̀ kàṣà yẹ àlà àwọn náà wọ́n afọláwà ní bọ̀nú báyìí wọ́n rẹ̀ bá àlèkálẹ̀ kàṣà yẹ àlà àmàlà ìmà kí ọba ní kìgbé gbógun lè lé kó dé ọba bàbá wọ ọba àjẹni àtọjọ́ tí wọ́n bí wọn gbogbo tí wọ́n lò láyé 70 years ni. Allah. ẹni ó tó 70 mẹ́lú wáyé tí ọ̀pá rẹ̀ má lè kí á máa ńlọ wòran bọ́ọ̀lù ọ̀dẹ̀ wọ́n ọba àlọ́ ní bàbá àjẹni wá kú ò ní 1959 tí bàbá ọdún kan ní òun wá gbáyé. وابن عشر من السنين غلام رفعت عن نظيره الأكلام. bàbá wa sọ́kà nínú wa lu ọjọ́ ọba ní 1959 àtọjọ́ bíbí rẹ̀ àtọjọ́ tó lò lórí oyè òun náà 83 years 83 years làwọn lò. وابن عشر من السنين غلام رفعت عن نظيره الأكلام. bàbá wa bàbá àgbà. وابن عشرين. bàbá wa bàbá àgbà. أكرمكم الله. bàbá wa bàbá àgbà. للصبا والتصابي. àwọn wá dórí oyè tán àwọn ọ̀dọ́mọdé aláwàjẹ kan náà àwọn àlùmọ́gìrì wọ́n wá lọ bá bàbá wa bàbá àgbà à ń gbádùn yìí ẹ tẹ̀ fi wájọ́ bàbá àná bàbá àjẹta bàbá yẹn ẹ dákun bá a ti ń gbádùn yìí ẹ jẹ́ káfẹ́ ọmọ àkàtọ́jọ́ ọ̀dọ́mọdé kan káfi dípò yín wájú ọlọ́run kẹ́mi yín ó gùn dáadáa ìwúwo àwọn ẹni náà wọ́n sì máa ń wọlé nǹkan jẹ lọ́dọ̀ bàbá wa bàbá àgbà ni. ó ní bí adé yìí àmọ̀pá àdé bẹ̀ mọ́ ọlọ́run fi sóore fún wa ní ọ́fíì bọ́bá lọ́yà náà lọ́la ká máa lọ. Allah وابن عشر من السنين غلام رفعت عن نظيره الأكلام. bàbá àgbà táwọn wí àtọjọ́ bíbí tiẹ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní ọ̀dọ́mọ ọdún kan ni bàbá jọba àtọjọ́ bíbí rẹ̀ àti òun wà lọ 77 years. Allahu akbar. 77. وابن عشرين للصبا والتصابي. bàbá àti màkà lọ ń bẹ̀. ليس يسنيه أن هواه ملام. kò sí fóònù tí bàbá bá ní ẹ̀rọ bá ń wo bàbá lókè àlùkò bàbá dé yà yín wọn ní jáàrú ni wọ́n wà jáàrú èyí ti tún jẹ́. والثلاثين. àṣẹ̀sùn ọlọ́run ti dé.
àwọn ọmọ tí wọ́n yè tí wọ́n yẹjú. quwwatun wa shabbun. wọ́n ní dákẹ́ ni. wa huyamun wa lawhatun wa garamu. bàbá mi bẹ ń jẹ́ ẹrù ẹ̀ àwọn ọmọ ojúlówó ọmọ ni wọ́n wá kọ́ mọ́sálásí Alhaji Saidu Kawu Central Mosque. wa idha zada ba'da dhalika ashran. ẹni rà rẹ̀ ẹni dààmú ẹni sunkún kẹ́yìn ẹni sunkún. wa kamalun wa shiddatun wa tamamun. bàbá wa tó ní ó ní bàbá mẹ́ta ni mo ní gbogbo Ìlọrin. bàbá wa tó ní ọlọ́mọdé ọ̀rá rẹ̀. bàbá mẹ́ta ni mo ní gbogbo Ìlọrin. bàbá wa wọn lọ sí bàbá wa Alhaji àgbà. bàbá wa ní ẹbẹ́gọ́ rẹ̀ ọ bàbá mẹ́ta tí mo ní náà. wa bunu khamsina. gbogbo ẹ̀yin jàmbá ẹ̀dá fún ẹ̀mọ́ ìgbà ìwé la ní owó ìwé ní wì. fata anhu sibau. ọmọ ẹni ọba ti jẹ́ ọmọ 50 years èwe ti tán ní ọ̀rọ̀ ẹ̀. fayarahu ka'annahu ahlamun. dákun Ọlọ́run afanabi Muhammad. wa bunu sittina sayyaratu limanaya hadafan lilimanuni wa haya sihamu. wa bunu sittina sayyaratu limanaya hadafan. ẹni bẹ́ẹ̀ bá ti pọ́gọ́tọ̀ ọdún. sayyaratu limanaya hadafan. ikú ti tájẹ̀ tiẹ̀ báyìí. lilimanuni wa haya sihamu. ọmọ ló kù ìgbò ti dọ́gọ́tọ̀ ọdún láyé ikú ti tájẹ̀ tirẹ̀ wọ lọ́kàn. wa bunu sab'ina la tasalni anhu wa bunu sab'ina ma alayhi kalamu. wa idha zida ba'da dhalika ashran. ẹwà lùbọ́nkà tó ṣẹlẹ̀ nínú ilé yìí ká gbogbo Ìlọrin. balaga ligayata allati la turamu. dákun Ọlọ́run. wa bunu tis'ina asha ma qad kafahu. bẹ́ẹ̀ bá ti di lẹ́yìn tí o tó gẹ́ o tó. وعترته وساوس وسقام. bẹ́ẹ̀ bá ti di lẹ́yìn tí báwọn àbí kúrò ògbé nìyẹn. وابن 90. nígbà náà mo wá lọ rí dókítà gbogbo wa. mo fẹ́ rẹ òjò ní dókítà mi fún mi. tani ọmọ rí dókítà nù. وعترته وساوس وسقام. ọ̀pọ̀ wọn ni wọ́n ní àwọn lábọ́jú lọ́lọ́ dókítà gbọ́n ti rí gbàngbàngbà láwọn òun rẹ̀. وإذا زاد بعد ذلك عشرا فهو حي كميت والسلام. méjì nìkan tó bá lọ ní àmọ́ ṣe bàbá náà ẹ̀sà àdúgbàjá àní apology ó ránṣẹ́ wípé òun fẹ́ lọ rí dókítà nǹkan dé àfa ṣẹṣẹ nǹkan bẹ̀rẹ̀ àwọn àgbàlagbà tá à ń bá gbé wọn gbogbo wọn ni wọn ní kí wọn rí dókítà àwọn atálíkà yìí nìkan. وابن 90 عاش ما قد كفاه وعترته وساوس وسقام. وإذا زاد بعد ذلك عشرا فهو حي كميت والسلام. فهو حي كميت والسلام. bàbá wa mú ká dáàmú ọ̀rọ̀ wọn yóò tóra iṣẹ́ táwọn aṣẹ ẹ̀yìn jẹ̀mọ́ mọ́fà níbi bẹ̀yìn kálukọ́ ló tiẹ̀ o mọ iye ọdún tó ọ̀dà náà ọdún tó ń ká yìí mọ èyí tó kọ́ gbogbo wa láwọ̀ àdàkùn àfa abdulhawufi magiribi ti tó mo sì fà níbi bẹ̀yìn bí n bá àfa àpàdé tí n bá fọmọ rẹ sí ẹ̀yẹ kan abdulhawufi ló bá. naam. nígbà tí ọkọ̀ jáná sì láyé nígbà tí ọkọ̀ jáná sì láyé akọ̀rọ̀kọ̀lá fábàsì mí nílé ẹja báwo ní kí báwo lọ́mọ wí. fábàsì mí wàhámùdí súnmọ́ sọ́ọ̀lì wà lílá
وكبر وحسبل ثم سبح وحوكلا bọ́ ọba fẹ́ gbádùn ayé kọ́ tán bẹ̀ dáadáa nǹkan méjì àjọ yìí má fi rẹ̀. فبسمل nǹkan mẹ́rin ọmọ ògbé yẹn mọ́ àwọn obìnrin máa há ike fúnra wọn. take away. take away. bí a bá ṣe irú ìjọ tán yìí wá há ke èmi náà fẹ́ há ke fún yín nù. فبسمل وحمدل ثم صل وهللا وكبر وحسبل ثم سبح وحوكلا. ọlọ́run lórí iṣẹ́ yìí bàbá wa Mukadam Yusuf àwọn ni ẹja ṣe tẹ́lẹ̀ fún instead ká ṣe ní kọ́pọ̀ a wà á ṣe ní mẹ́ta àmọ́ wà ní tẹ́kẹ̀wé tẹ́ mú lọ ní ilé àfa àgbà ní nǹkan mẹ́jọ ìjọ náà sẹ́gbà bẹ́ẹ̀ ẹ tẹ̀ ẹ̀gbọ́n torí ọ̀rọ̀ àfa àgbà ní فبسمل وحمدل ثم صل وهللا وكبر وحسبل ثم سبح وحوكلا. tó ga lánàá nínú lẹ́nì yìí tí mo lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọsà kẹwọn bàbá wa Alhaji Daimu ọkọ ìyá tèmi alájà ìyá àgbà UAC tó tún dá lásà láti sẹkítẹ́rì àti ilẹ̀ lọ́tọ̀ ìyàwó nídìí àárọ̀ ìsìn nájà dùn lọ́wọ́ báyìí lákàn ọlọ́mọdé ọ̀nàjà bà nìyẹn Adébáyọ̀ di àárọ̀ òun ní sàmọ̀nù àwọn ọ̀dọ́ Ansar Islami màálìmọ̀ àfọ̀ ọ̀nà ọ̀lápọ̀ òun làáfà gbogbo wa àbí àfà wa tọ́kàtẹ̀ pé wò mọ́rò ìdí àárọ̀ ọlọ́run àwọn làáfà àgbà ní ìsìn tá lọ́ọ́ balabujà fa dákun ọlọ́run mo fẹ́ kọ́ máa kẹ́ nìkan tí ọba wa wí gbogbo ẹni ọlọ́run bá ní ó bá wa wí lẹ́ẹ̀mẹ́ta kó délé kọ́ máa lọ ní tí a lọ ọlọ́run. àmín. kò sọ́nà láti sàlàyé ẹ̀ fún yín tó wí bá kíni. فبسمل وحمدل ثم صل وهللا وكبر وحسبل ثم سبح وحوكلا. àbáni fẹ́ lu ayé kọ́ gbọ́dọ̀ ayé dáadáa. فيكفيك أكرمكم الله. ẹlòmíràn ṣàdúrà sínú ilé wọn rí àáfà àkókò ló ṣàdúrà sínú ilé ní àáfà àbẹ́gọ́ rẹ̀ ṣàdúrà sínú ilé wọn kí wọ́n tó lọ bọ́ ọba sì bí mi ọgbọ́ gbogbo tó bá jáde nílé yóò máa yè wọ́n máa dà fún un. àmín. àwọn ọ̀jà jẹ tán wọn ọ̀jà jẹrun wọ́n jẹ tọmọ kù àáfà àbẹ̀gọ́ rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. inni lima anzalta ilayya min khairin. rabbi inni lima anzalta ilayya min khairin fakir. ìta àfa àbẹ́gọ́ rẹ̀ fi yìí sọ gbogbo fámìlì ẹ̀ lọ bọ́ọ̀ bá ti lọ béèrè. rabbi inni lima anzalta ilayya min khairin fakir. rabbi inni lima anzalta ilayya min khairin fakir. kí n fi mọ bẹ́ẹ̀ ilé tí mo gbé ni ọ̀dọ̀ àfà alikali Yusufu alikali àmùdá lèmi gbé mọ̀sà gba bọ̀dá rẹ̀ alufa kí ló ń gbé ní alufa rẹ̀ àbí olóko bàbá òun kàwé ní lẹ́sà àwa ń bẹ ń lẹ́tà hàn tún fún tí mu. rabbi inni lima anzalta ilayya min khairin fakir. láti mọ́ kọ́tọ́ mọ́dìbọ̀ ni wọ́n pèlè ọba mọ́dìbọ̀ ọlọ́run ní jó burú fún láyéláyé. àmín.
kọ̀mọ̀pọ̀ máa bàbá lè mí ṣe ó pè mí yàn ọ̀wá wo bí mo ṣe tún lé ọ̀rẹ́ rẹ̀ ṣe ọmọlẹ́ rẹ̀ mi kọ́ bàbá mi ni èmi wọn lájọ gbé jídòǹgárì fóṣù kan àjọ gbé elémèrè fún nígbà yẹn mo kúkú wá kó wálé bẹ́gọ́ lè yẹn àṣẹ̀tì yóò bẹnu rẹ̀ àṣẹ̀tì wọ́n ní bàbá wa àlùkárí àmùdá bí mo ti pè wọ́n ní káàkiri ẹlẹ́mùkọ́ ní bá wí ni ọlọ́run inú àdìjẹ́lẹ̀ ní ọjọ́ wọ̀ báyìí alfa bàbá wa ọba tó bí Dáúdù fàgbà tòní ọba là á pè wọ́n nígbà fún òsínláyé mọ́ tó lọ ṣe ní tó lọ ṣiṣẹ́ mark of the north àbí òun ló bí Dáúdù fàgbà tòní à ń jọ ń gbé elémèrè ní ẹsẹ̀ ní òní wálé ẹ wà jíṣẹ́ àlùkálẹ̀ àmùdá gògó mi amúlé gògó mi kíní gbogbo tó àfà níbà ní kéé kọ̀ lápò tí dọwọ́ sí iye ta méjì aṣọ ni àlùkálẹ̀ àmùdá ọlọ́mọsàbà akẹ́wọ̀n àti bàbá kan tó kù fún wa ní olé náà lónìí mọ̀jẹ̀ wọn ráre àwọn méjèèjì bí n ti wí mọ́nu mo bá wọn kéwú wájú àlàájì àgbà wọn kéwú wájú àlàájì àgbà bàbá ní èsì kẹta wọn ọlọ́mọsàbà bí kẹwọn àmín bàbá tó sì kú ọlọ́mọdé ọ̀rá rẹ̀ mo wọ́n bẹ̀yìn torí tọ́lọ́hún ẹni bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. mẹ́ta ìtàmọ́jọ ọyọ́ ọlẹ́ o oríire inú léyìí ọba kálukú délé ni o. àmín. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. kí ló kàn. وحمدين الحمد لله رب العالمين 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 ثم صلي اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم أدبته. نعم. وهل لا إله إلا الله 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 ولا صلاة بمتى مجيني اوكي اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. bàbá wa Aliyu Salman ọmọdá san ànátó làwọn nìyí. وكبر ان الله اكبر ان الله اكبر الله اكبر الله اكبر وحسب ان حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل. bàbá wa tó lọ yìí ọlọ bá wa kẹ́ o bàbá wa Alhaji Dàyíbù bá wa kẹ́ o ọba àlùkò bá wa kẹ́ o gbogbo àwọn mọ̀nyẹ́ tó ti lọ bẹ́ẹ̀ ní olè ní bá wa kẹ́ wọn o àwọn tó wá kú lónìí ọlọ mọ́ tètè pa wọn o. náà. ثم سبح ẹni subhanallahi wa bihamdihi. subhanallahi wa bihamdihi. subhanallahi al-azim. subhanallahi al-azim. subhanallahi wa bihamdihi. subhanallahi wa bihamdihi. subhanallahi al-azim. subhanallahi al-azim. subhanallahi wa bihamdihi. subhanallahi wa bihamdihi. subhanallahi al-azim. wa hawkila. ẹ̀yin ló sì rí bẹ́ẹ̀. وكبر وحسبل ثم سبح وحوكلا. لا حول ولا قوة إلا بالله. 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 فيكفيك ذكرها في عمرك مرة. ẹ̀rí ẹgbọ́ item mẹ́jọ la ṣe o
látọ̀dọ̀ àfáàgbà àtàwọn tó nílé náà lánàá àtàwọn tó ti ọlọ́mọsàkẹ́ gbogbo wọn. ويكفيك ذكرها في أمرك مرة ayé tẹ̀ mẹ́jẹ̀jọ yìí àfáàní pé ẹ̀ẹ̀kan mọ́sálẹ̀ ìwé láyé o. تؤدي به فردا جزيلا مكملا. mọ́sálẹ̀ ìwé o èèyàn wí kó tó kú láyé ni o. wọ́n ní ẹ̀sán mi jẹ̀ máa àwọn bàbá wa máa dá wá kí ọlọ́njẹ́ àdìmọ̀ pẹ́ wọ́n lówó 2000 naira yìí látọ̀dọ̀ bàbá wa Alhaji Àgbà èdòdò bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí náà ọlọ́mba kẹ́ wọn èdòdò bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí náà ọlọ́mba kẹ́ wọn èdòdò bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí náà ọlọ́mba kẹ́ wọn èdòdò bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí náà ọlọ́mba kẹ́ wọn èdòdò bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí náà ọlọ́mba kẹ́ wọn èdòdò bàbá wa